علي إذ لم أكن معهم شهيدا. الله أكبر. وإن منكم لمن ليبطئن ń bẹ nínú yín ń tá a lè fi kíní ìwé òjò ni. ń bẹ nínú yín àwọn tó ṣe pé wọ́n ń sá kúbẹ́kúbẹ́ wọn fẹ́ kí ogun kó jẹ àwọn, ẹ̀rù ń bà wọ́n. wọ́n ní ń bẹ nínú àwọn jàmáà náà àwọn tí ń sá kójokójo tí wọn ò fẹ́ kí ogun kó kà wọ́n. fàyín àṣọ abátíkù. قال قد أنعم الله علي. وإن أصابتكم مصيبة nígbà tí ìnira kan bá dé bá yín. nígbà tó lọ bá wá fi ìnira kankan wá. tí ogun kójokójo tí wọ́n ń jà sí. tí sísá kójokójo wọn tí wọ́n ń sá fógun yìí. Ọlọ́run wá ní kí ogun ó jẹ àwọn mùsùlùmí. Ọlọ́run wá ní kí ogun kó jẹ àwọn mùsùlùmí. Àwọn abẹ̀rù bójó wọ̀nyí. àwọn tó ń sá kójokójo wọ̀nyí. wọ́n wá sọ pé mo dúpẹ́ fọ́lọ́run. wọ́n wá máa dúpẹ́ fọ́lọ́run pé àwọn ọlọ́run sí Ọlọ́run o, mo dúpẹ́. mo mọ̀ ní mo dúpẹ́. An'ama Allahu alayya. Ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ mi. Ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ òun. Ó dúró tì mí. Ó dúró tì òun. Alayya ni kò tú. Ó dúró tì òun. Ó dúró tì mí. Islam àkúnmá àwọn ńgbà tí ìṣirò sí lára àwọn tó gún jẹ. tó bá ṣe kó tó bá àìbá ogun lọ. àìbá ogun lọ òun. ń túmọ̀ sí wípé bóun náà bá wà ń bẹ. ó túmọ̀ sí pé wọ́n ṣe kó náà wà lára àwọn tí wọ́n lo ogun ní. ogun ọjà ó jẹ́. ọjà ó jẹ òun náà. ìwọ́n ń dúpẹ́ pé ọlọ́run ọba ṣàánú òun. ìwọ́n ń dúpẹ́ pé òun rà nígbà látọ̀dọ̀ ọlọ́run wà pẹ̀lú wọn. ọlọ́run ọba ṣeun. ọlọ́run ọba ṣeun. tó yọ òun kúrò lọ́wọ́ ikú. àbí lọ́wọ́ ìjẹ̀gbọ̀n. àbí lọ́wọ́ ọ̀yà àbí lọ́wọ́ ìjẹ̀gbọ̀n. ولئن أصابكم من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما. méjìlógún. wọ́n ní méjìlógún. téèyàn bá jagun. téèyàn bá lógun. ogun lè jẹ̀yàn. ogun lè jẹ̀yàn. ìjọ mi sì ń bẹ. ìjọ mi ń bẹ. tó ṣe pé ọlọ́run ó fún wa ní ìṣẹ́gun. tó ṣe pé ní ọlọ́run ó fún wa ní ìṣẹ́gun. wọ́n jẹjà. àwa lájẹjà ọjọ́ òní jẹ wá. àwọn ni wọ́n jẹjà ọjọ́ òní jẹ wá. ẹlẹ́ẹ̀kejì rẹ̀ wá ni pé ọlọ́run wá sọ pé táwa ọlọ́run tá a bá ṣe ìdẹ̀kùn kan fún wọn. ọlọ́run wá ní tí àwa ọlọ́run táwọn bá ṣe tó wọn ọlọ́run bá ṣe ìdẹ̀kùn kan fún wọn. láyẹ̀kùn. ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة ليقولن كأن لم تكن بينكم وبينه مودة. èyí túmọ̀ sí wípé ìṣesí wọn. eléyìí túmọ̀ sí pé ìṣesí wọn. ìrísí wọn. ìrísí
ṣé kìí sì ṣe pé nǹkan kan ń bẹ láàrin wa. ṣé èsì ṣe pé nǹkan kan ń bẹ láàrin wa. بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما. ntí ọkàn rẹ̀ ń rò. ntí ọkàn rẹ̀ ń rò. òun ni tó gbé jáde. òun ni tó wí jáde lẹ́nu. àmọ́ nǹkan pàtàkì tó bá a jù. wọ́n ní nǹkan pàtàkì tó wá bá a jù tó ṣe é jù. òun ni pé yóò pé yéé. yóò wá pariwo pé yéé. ọlọ́run o. ó mà ṣe òun o. ó mà ṣe o. tó bá ṣe pé òun náà sì wà pẹ̀lú wọn. tó bá ṣe pé òun náà wà pẹ̀lú àwọn. فأفوز فوزا عظيما. فأفوز فوزا عظيما. òun náà bá kéré ogun. òun náà bá kéré ogun wálé. léyìí tó pọ̀. òun náà bá rérè kó wálé. n tí mo fẹ́ kẹ́ ẹ wò láàrin yìí. wọ́n ní táwọn kankan wò láàrin yìí. ẹ máa wọlé. wọ́n ní fún kí bàbá wa Adébísí àwọn bàbá wa Ibrahim Adébísí bàbá ní ẹ máa wọlé. wọ́n ló fẹ́ lọ lára díẹ̀ lónìí. يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما. yókè. wọ́n ní yókè ní ìké ẹni tọ́rọ̀ dùn. wípé ọlọ́run o. wípé ọlọ́run o. tó bá ṣe pé mi náà wà pẹ̀lú wọn. tó bá ṣe pé mi náà wà pẹ̀lú wọn tí mo bá wọn lógun ni. èrè tó pọ̀. èrè tí kálukú pín tìyàntìyàn yìí èmi náà bá mọ̀ pé bẹ́ẹ̀. bí wọ́n bá lọ ogun. n tí máa ṣẹlẹ̀ ni pé àwọn nǹkan tí wọ́n bá gbà. wọ́n ní tí máa ṣẹlẹ̀ pé àwọn nǹkan tí wọ́n bá kó lérè ogun. wọ́n kó gbogbo ẹ̀ jọ. ànábì ó wà pé kò ní mú nǹkan kan náà. ànábì ò ní mú nǹkan kan bẹ́ẹ̀. àyàfi tí wọ́n bá pín. in tó bá kà nẹ́bì. tó bá kan ànẹ́bùwà Muhammad. òun náà ni ó mú. àìrí ìpín kankan. nínú èrè ogun yìí. ojú kòkòrò. tí ń dààmú ẹ̀. ló jẹ́ kó tún fi ronú eléyìí. nígbà tó ń fẹ́ kó ṣe pé kí wọ́n náà kó o jèrè. kó o rí èrè kó. kí ló ń sá sẹ́yìn sí. méjì náà ni. bóyá ogun ó jẹ ọ́. àbò jẹgun. فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. فليقاتل في سبيل الله. فليقاتل في سبيل الله. ẹjà sójú ọ̀nà t'Ọlọ́run. الذين يشرون الحياة الدنيا بالآخرة. àwọn tí wọ́n ń fi ayé. wọ́n ń fi ayé ra àlìkìyámà wọn. ومن يقاتل في سبيل الله. ومن يقاتل في سبيل الله ara mọ́kà.
alájà máa ń máa wọlé bàbá ẹ̀ ti ṣe ẹni ṣe ṣe bàbá wa balógun alánàmú àti bàbá balógun ajíkòbí gbogbo jama ni ẹ máa wọlé síbi ìjòkó àlùbáríkà nínú ilé yìí ìjòkó ọ̀rọ̀ lọ́rùn والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. bàbá alájà bá ní ẹ máa wọlé sínú ilé yìí bàbá wa alánàmú wọn ní ẹ máa wọlé sínú ilé yìí. فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما فليقاتل في سبيل الله ẹjà ní ojú ọ̀nà tọlọ́hun الذين يشترون الحياة الدنيا بالآخرة. àwọn tí wọ́n ń fi ayé ra àlìkíyàmà. àwọn tí wọ́n ń fi ayé ra àlìkíyàmà wọn. tí ń bá ta bá tú àyà yìí tán. wọ́n ní tá a bá tú àyà yìí tán. ní ṣàlàyé rẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́. ṣàlàyé rẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́. wa man yuqatil fi sabilillahi. ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب. ẹni tó bá jà. wọ́n lẹ́ni tó bá jà. lójú ọ̀nà tọlọ́hun. lójú ọ̀nà tọlọ́hun ọba tó jagun. fayuqtil tá a sì pa àbí tó kú. aw yaglib àbótí ẹ̀ ó jẹjà ni fasawfa nutihi ajran azim. báwo ni ẹ̀san táwa ọlọ́run tá a san fún báwo ló ṣe tó. báwo ni ẹ̀san táwa ọlọ́run ọba tá a san fún báwo ló ṣe tó ẹ̀san ńláńlá. ọlọ́run ń gbà wá níyànjú. wọ́n ní ọlọ́run ọba ó gbà wá níyànjú bó ṣe wá lójú kòkòrò. ojú kòkòrò tó sì dáa ni. wọ́n lójú kòkòrò tó sì dáa ni. ọlọ́run kó dákun. ọlọ́run kó dákun. kó fi nàìjíríà lọ́kàn balẹ̀. kó fi nàìjíríà láyà balẹ̀. ń bọ̀ lókè. ń bọ̀ lókè. ń bọ̀ nsàlẹ̀. ń bọ̀ ńlẹ̀. ń bọ̀ lọ́tún. ń bọ̀ lósì. ọlọ́run dákun mọ́sàfífẹ́ ìsàlẹ̀. ọlọ́run mọ́sàfífẹ́ wá bẹ́ẹ̀ mọ́sàfífẹ́ láyà balẹ̀. àwọn tí wọ́n bá jà lójú ọ̀nà tọlọ́hun. àwọn tí wọ́n bá jagun sójú ọ̀nà tọlọ́hun. ẹ dákun ẹ gbọ́ dáadáa. wọ́n ní ká gbọ́ lágbọ́yé. àwọn wọ̀nyí. wọ́n nínú àwọn wọ̀nyí. ọlọ́run ti pèsè ìdẹ̀kùn tó ga tí wọ́n fọkàn sílẹ̀. wọ́n ní ọlọ́run bá ti pèsè ìdẹ̀kùn táwọn gan òró kan ó ti pèsè ẹ̀kalẹ̀ fún wọn. ntí ó gba ayé. wọ́n ní tí ó gba ayé. òun ni wípé kémi náà ṣàtìlà. òun náà ní kálukú ń dúpẹ́ kémi náà ṣàtìlà. ẹlòmí ò kọ̀. ẹlòmí ò kọ̀. wípé kọ́lọ́hún ó fún un lówó. kọ́lọ́hún kó fún un lówó. kóhun ó ná bó ṣe wù ú. kóhun náà bó ṣe wù ú. bó bá dijọ́ ọ̀gbẹ́ǹdì àlìkìyámà. bó bá dijọ́ ọ̀gbẹ́ǹdì àlìkìyámà. ibi ó bá wù kó fìmù sí. ibi tó bá wù Ọlọ́run kó fìmù sí. kọ́kọ́ ṣe ayé yìí náà. òun ó jàyé. òun kọ́kọ́ ṣe ayé yìí náà. bóun bá ṣàyé tán. tó bá ṣàyé tán. kóhun ó lọ sọ̀rọ̀. kó wá lọ bọ́lọ́ Ọlọ́run tó bá wá ṣe fún gbà náà. ó ṣàfihàn ayé òun ti tẹ́ra òun lọ́rùn. وما لكم أن تقاتلوا في سبيل الله. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا
أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وما لكم لا تقاتلون في سبيل الله. èsì kí ló dé kí ló kọlù yìí tẹ́ ẹ̀ fi ní jagun sójú ọ̀nà àtọlọ́hun. والمستضعفين من الرجال والنساء والولدان. àwọn kan ń bẹ nínú yín. tó ṣe wípé àwọn ní agbára. ọ̀lẹ ni wọ́n. nínú àwọn ọkùnrin. bẹ́ẹ̀ náà làwọn obìnrin. bẹ́ẹ̀ náà làwọn ọmọ kéékèèké. ọlọ́run ò ní já rógun. kò ní fogun jà wá. in tí àyà yìí ń sọ fún wa. wọ́n ní tí àyà yìí fi yé wa. ni wípé àwọn wọ̀nyí gan wọ́n tó wípé kó gbà wọ́n là. àwọn wọ̀nyí gan tó kí wọ́n lọ́wọ́ bá tiẹ̀ gbà wọ́n là. nítorí àwọn wọ̀nyí. ìwọ náà dìde jagun. kọ́ jagun sójú ọ̀nà tọ́lọ́run. alladhina yaquluna rabbana akhrijna min hadhihi al-qaryati adh-dhalimi ahluha. ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها. àwọn tí a pè ní ọ̀lẹ yìí. kì í ṣe pé ọ̀lẹ ni wọ́n. ẹ̀rù ogun náà ní ń bà wọ́n. káwọn kú sógun. Tí wọ́n máa wá sọ lẹ́nu. wọn jáde. Rabbana akhrijna min hadhihi al-qaryati adh-dhalimi ahliha. àwọn jàmá tó so mí pọ̀ yìí. Ọlọ́run o. kí ló dé tó fi yọ mí kúrò láàrin wọn. ẹ̀bẹ̀rù bójú ogun. ìbẹ̀rù bójú tí ogun. òun ló fa in tí wọ́n ń sọ yìí. واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. Ọlọ́run o. dákun fi olùdáàbòbò olùdáàbòbò tá ń wí. olùdáàbòbò tá ń sọ yìí. alágbára ni. bí àwọn generals. lójú ogun. àwọn náà wọ́n ń sọ kí ló ìwọ Ọlọ́run dákun fi nínú wọn jẹ́ káwa náà nírú wọn. àwọn náà ń sọ lẹ́nu wọn kó jẹ́ káwa náà nírú wọn láàrin wa. واجعل لنا من لدنك نصيرا. ìwọ Ọlọ́run ìwọ náà tó fún wa lólùrànlọ́wọ́. الذين آمنوا يقاتلون في سبيل الله. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت وقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان. الذين آمنوا يقاتلون في سبيل الله. àwọn tí wọ́n gba Ọlọ́run ọba gbọ́ wọ́n ń jagun lójú ọ̀nà tọlọ́hun. àwọn tí wọ́n gba Ọlọ́run ọba gbọ́ wọ́n ń jagun sójú ọ̀nà tọlọ́hun ọba. والذين كفروا يقاتلون في سبيل الطاغوت. àwọn
àwọn tí wọ́n ya gèfèrí àwọn tí wọ́n ya kèfèrí àwọn náà ń jà àwọn náà ń jagun nítorí èṣù ọ̀pọ̀tìlú àwòdìyà àṣẹ̀kọ́n. àṣẹwádé waqatilu awliya ash-shaytan àwọn èlèsùn wọ̀nyí kí lẹ̀ ń wò lára wọn kí láǹfààní wọn láyé ẹ pa wọ́n dànù. Inna kayda ash-shaytani kana da'ifa. Inna kayda ash-shaytani kana da'ifa. ọ̀lẹ́lẹ̀ lèṣù kò ní mọ̀ràn kan tó fẹ́ mú wá tó dáa tí ó gbé kalẹ̀ àwọn tí wọ́n ń jagun lójú ọ̀nà tọlọ́hun ó di dandan fún wọn kí wọ́n mọ̀ pé àṣẹ ìkáàní ẹsẹ̀ni téèyàn tẹ̀lé. ألم تر إلى الذين قيل لهم كفوا ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لما كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا. ọ̀ṣun wa gbé láti ibi tó ti. ألم تر إلى الذين قيل لهم كفوا ẹ̀rí àwọn tá a sọ fún pé kí wọ́n kó ọwọ́ wọn ró. àwọn tá a sọ fún pé kí wọ́n kó ọwọ́ wọn ró. وأقيموا الصلاة. tí wọ́n bá kó ọwọ́ wọn ró. kí wọ́n máa kírun. وآتوا الزكاة. bọ́lọ́hún bá ti ṣe fún ọ lágbára mọ́ tówó rẹ bá ti wọ kó o yọ sàká. owó rẹ bá ti tó owó tó lè yọ sàká mẹ́. kó o yọ. فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس. فلما كتب عليهم القتال ńgbà tí ọlọ́run wá kàkọ́ọ́lẹ̀ wípé ẹjà. nígbà tó lọ ti wá kàkọ́ọ́lẹ̀ pé ẹja gun. إذا فريق منهم يخشون الناس àwọn ọ̀lẹ́lẹ̀ ẹnu wọn. يخشون الناس كخشية الله أو أشد خشية كخشية الله.
وإذا فريق منهم يخشون الناس كخشية الله ìbẹ̀rù bójú èèyàn yóò mú wọn ju Ọlọ́run lọ àwọn àbí kó tiẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ ìwà ṣàlàyé rẹ̀ fún wa ربنا لما كتبت علينا الكتاب wọ́n wá kí pé Ọlọ́run kí ló dé kí ni tó ṣẹlẹ̀ tó wá ṣe pé ogun ló wá ní kájà nísìn wàláwọ́lá أخرتنا إلى أجل قريب لولا أخرتنا إلى أجل قريب tó bá ṣe pé wọ Ọlọ́run o lè lọ́ wa lára kó o má mogun wá nísìn tó bá ṣe pé wọ Ọlọ́run lè lọ́ wa lára kó má ti pè wá jáde mogun nísìn kúlùmọ̀tá الدنيا قليل والآخرة خير لمن اتقى قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى kúlùmọ̀tá الدنيا ìṣẹ̀mí ayé táṣẹ̀mí yìí ń gbọ́ òkèlè kínkínní kékeré báyìí ní ọmọ náà gún báyìí والآخرة خير لمن اتقى gbogbo ẹni tó bá bá Ọlọ́run dúró tó dúró lórí ojú ọ̀nà tọ́lọ́run ṣíṣe gbogbo ẹni tó bá bọ́lọ̀ dúró tó alìkìyàmà ó dáa fún jù ó lóore fún ju ayé yìí lọ ولا تظلمون فتيلا ولا تظلمون فتيلا wàlá tó sílàmúnà kàtí Ọlọ́run ìṣàbòsí tẹ́lẹ̀ kódà bó ti lè wù kó mọ kábòsí mọ bí ọmọ náà gún Ọlọ́run ò ní ṣe gbogbo ẹni yòówù tí ó ń bá ń ronú ó ṣe ní tí Ọlọ́run ò fẹ́ kó má fọkàn sí pé òun ò ní jìyà o ọ̀nà tọ́lọ́run ń gbà ṣe àforíjì fún ẹ̀dá tó bá fẹ́ tí ó bá mú àṣẹ rẹ̀ ṣẹ ó lè sọ ọ́ di fúfúyẹ́ fún àmọ́ ṣùgbọ́n dájúdájú Ọlọ́run ó gbẹ̀san o lápèjúwe wọ́n ní lápèjúwe káwòrá wa wọ́n ní káwòrá wa wò àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ wọ́n ní àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ bíi kéèyàn ó máa rìn lọ kó wá fẹsẹ̀ kọ yóò ké yóò dùn kì í ṣe pẹ́sẹ̀ tó fi kọ òun ni kìí ṣe pé ẹsẹ̀ tó fi kọ yìí ni Ọlọ́run ń gbẹ̀san kankan lára ẹ̀ ni Ọlọ́run bá ń gbẹ̀san kankan lára rẹ̀ ni àbí àmọ́ wò ní rántí pé òṣìṣẹ́ nǹkan báyìí tó lòdì sí tọlọ́run àbí yálà àbí kó ṣe pé ẹ̀jẹ̀ jáde lára ẹ̀ nígbà tó kọsẹ̀ òun náà ti ṣe nǹkan tó ṣe pé ó mú ẹ̀jẹ̀ jáde lára èèyàn òun náà ti ṣe nǹkan bẹ́ẹ̀ nìkan tó ṣe pé mú ẹ̀jẹ̀ jáde lára rẹ̀ ó sì tọrọ àdáríjì lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run sì ti gba àforíjì nígbà tó ṣe pé Ọlọ́run ò ní foríjì yàn téèyàn bá ṣẹ̀
nígbà tó yẹ kí ọlọ́run bá ní òun ní borí tíyàn ní ẹ̀ máa ṣe. ìyìn tó fà á tó fi rí bẹ́ẹ̀ ni. ìyìn tó fà á tó rí àti fi ẹsẹ̀ kọ́. ولا تظلمون فتيلا ولا تظلمون فتيلا. wàlá tuzlamuna fatila kódà bó ṣe péréte wọ́n ní kódà bó ṣe ti péréte. lábòsí ní àbòsí. ọlọ́run ò ní ṣe. ọlọ́run ò ní ṣe. ń tó bá ṣe tó bá ṣe. ẹ̀san rẹ̀ ló gbà. ẹ̀san rẹ̀ ló gbà. ẹ dákun ní sọ̀rọ̀ díẹ̀ mo dúpẹ́ fún yín. wọ́n máa dúpẹ́ fún ẹ̀yin bàbá ẹ ṣé. wa balógun. ẹ dákun ẹ bàbá má wa balógun alánàmú. ẹ dákun ẹ má bínú wọ́n ní kẹ́ ẹ má bínú. wípé ó yẹ kí n kí yín. ó yẹ kí àwọn dá yín kí ni nígbà tẹ́ wọlé. ihun tí ó wà lẹ́mìí wọ́n ní tó wà lẹ́mìí. iná ni tí ó dààmú mi wọ́n náà díẹ̀. ní tó dààmú àwọn díẹ̀. ìyọ̀dẹ nìkankan láìkí. wọ́n láwọn òye ọ̀lẹ́ nìkankan báwo ní kí wọn. ṣéun bàbá wa wọ́n ní bàbá wa wọ́n lè ṣe. ọlọ́lá wa ọlọ́lá wa. ọba Ìlọrin ọba ló ṣe. والله يعصيك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. tí kì í bá ṣe pé ó jẹ́ ìdí kan pàtàkì wọ́n ní tí ìbá ṣe tó jẹ́ ìdí kan pàtàkì. tí wọ́n sì fẹ́ káwọn mú àdéhùn ṣẹ tí wọ́n sì fẹ́ mú àdéhùn wọn ṣẹ. tí wọ́n sì fẹ́ tí wọ́n sì fẹ́ káwọn mú àdéhùn wọn ṣẹ máa ti máa mú ṣẹ lọ́dọọdún. àmọ́ ihun tó jù wọ́n lọ àmọ́ tó jù wọ́n lọ. bóyá bóyá òun ló fà á òun ló fà á. àgbà sì ti dé. àgbà sì ti tún dé. àwa dúpẹ́ fún àwọn balógun alánàmú tí wọ́n rán wá. àwọn dúpẹ́ fún bàbá wa balógun alánàmú àti bàbá wa balógun ajíkòbí. bàbá wa dáhùn bẹ̀rẹ̀. bàbá wa dáhùn amúlé. bàbá wa mọ́gàjí ẹlẹ́wọ̀ ẹ̀tù. bàbá làwọn dúpẹ́ fún yín o. ẹ ṣé wọ́n lẹ ṣe. ọlọ́run ò ní yà yín pẹ̀lú bàbá. wọ́n lọ́lọ́run níyà yín pẹ̀lú bàbá. àdéhùn ni wọ́n dàdéhùn ní. gbogbo ẹni yòówù tó bá nawọ́ àbùkù sílé ọba. wọ́n ní gbogbo ẹni yóò tó bá nawọ́ àbùkù sílé Alímì. ó ń tọ̀ mọ̀ kúkú ti ṣàgbákò. wọ́n ní orúkọ wọn àti ṣàgbákò. àánú ọlọ́run àánú ọlọ́run. ìtọ́sọ́nà ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run. yóò máa bá gbogbo yín. yóò máa bá gbogbo yẹn bàbá wa. ààyò ẹnìkan lẹ̀ láìkí. wọ́n ní àyọ ẹnìkan lẹ̀ láì kí. ẹ dákun ẹ forí wọ́n jì ní mí. ẹṣin wọ́n ní ẹṣin oríjì àwọn ẹja kun. Mhm, wọ́n láwọn òṣàfojú. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا. ẹ sọ fún mi àwọn ní ká sọ. gbogbo àwa tọ́lọ́run ní ká pàdé lónìí. wọ́n ní gbogbo àwọn tọ́lọ́ ní ká pàdé láàyè nílé yìí. ta ló dá a lójú pé kò ní kú. ta ló dá a lójú pé kò ní fayé lẹ̀. gbogbo bí yòówù tó o bá wà. gbogbo ibikíbi tó bá wà. lọ́ọ́ mọ̀ lámọ̀ dájú pé ikú ń tẹ̀lé ọ. ọmọ àmọ̀dá. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة ولو كنتم في بروج مشيدة
àyìnà máa kúntù gbogbo bí yòówù tó o bá wà. gbogbo bí kíbi tó o bá wà. ikú ń tẹ̀lé ọ. ikú ń tẹ̀lé ọ. kódé mi gan-an tí ń ṣe wá sí. bàbá láwọn gan táwọn ń sọ fún wa yìí. ọlọ́run gan-an náà mọ̀ wípé mo mọ̀ pé kú ń bẹ. wọ́n ní ọlọ́run bá ó mọ̀ pé àwọn mọ̀ pé ikú ń bẹ. gbogbo wa náà la sì mọ̀. wọ́n ní gbogbo wa náà la sì mọ̀ lámọ̀dájú. àfòpó ń lo ọmọ. wọ́n ní ọmọ tá a fi lónìí gan-an. wọ́n ní òpó. àfi òpó ń lo wọ́n ní àfi òpó ń lo ọmọ. àwọn ọmọ kéékèèké. àwọn kéékèèké. tó ṣe pé ọjọ́ orí wọn kèétí ju mẹ́ta. tó ṣe pé ọjọ́ orí wọn ò tí ju 2 sí 3 lọ. àwọn wọ̀nyí. wọn àmọ́ tí wọ́n ń pè ní ikú. wọn àmọ́ tí wọ́n ń pè ní ikú. àmọ́ lópin ìgbà téèyàn bá ti ń dọmọ ọdún 6. wọ́n lópin ìgbà téèyàn bá ti ń dọmọ ọdún 6. tó bá gbọ́ pé nìkan kú. níjọ́ òun nù. níjọ́ òun. tá a bá níjọ́ òun. wọ́n níjọ́ òun. tá a bá gbọ́ pé nìkan kú nínú ilé. tá a bá gbọ́ pé èèyàn kan kú. nínú ilé. nínú ilé. òun kálukú ọmọ sá kíjo. kálukú ọmọ sá kíjo. kódà ọmọdé. kò ní gba sàkáání ibi tí. kò ní gba ọ̀kánkán bí tẹ́lì ń gbé àbí yàrá rẹ̀ kọjá. wàlá kọ́ńtà kó wá torí pé o fẹ́ kíkú ó pa ọ́. ó wá torí pé o fẹ́ kíkú ó pa ọ́. ó wá lọ gbèrè ilé sóró. ó wá lè gbèrè sóró. kì í ṣe ti mọ́sálásí làwọn yòó. wọ́n ní kì í ṣe sóró mọ́sálásí o. lọ́dọ̀ àwọn haúsá. wọ́n lọ́dọ̀ àwọn mọ́là. tí wọ́n bá kọ́lé tán. wọ́n ní tí wọ́n bá kọ́lé tán. ó ní ibì kan tí wọ́n máa fi kíní bò lérí. wọ́n lọ níbi kan tá máa fi kàbò tó máa fi kókò bò lórí. kì í ṣe kókò. bíi bọ́tọ̀ ni. wọ́n ní bíi bọ́tọ̀ ni. àmọ́ kì í ṣe bọ́tọ̀. yẹ̀pẹ̀ ni wọ́n kó jọ. wọ́n ní yẹ̀pẹ̀ ni wọ́n kó jọ. yẹ̀pẹ̀ tí wọ́n wá kó jọ yìí. wọ́n ní yẹ̀pẹ̀ tá kó jọ yìí. àwọn nǹkan bíi èédú. wọ́n ní bíi èédú. àwọn nǹkan tó ṣe pé ń yọ̀. àwọn kan tí ń yọ̀. wọ́n dà pọ̀ mọ́. wọ́n wá fi ilẹ̀. kó rà. tó bá rà tán. eléyìí ni wọ́n kó. tí wọ́n fi borí ilé. kí wọ́n tó kàn ní páànù. lọ́dọ̀ tí wà níyì. àjàlá pè. béèyàn bá kọ́lé tán. níjọ̀hún. yóò ṣe àjà. ìní wọ́n fi sọ pé àjà ló lẹ́rù. náà fi máa sọ pé àjà ló lẹ́rù. irọ́ ni pẹpẹ. pa. ولو كنتم في بروج مزيدة. kódà bó bá wà lókè réré. níbi tẹ́ tó lérò yìí pé ikú ó tẹ̀lé ẹ. púẹ̀. ìtẹ̀jẹ tó lé lòun kò sẹ́ni tó lè sá fún kú. وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله. bọ́lọ́run bá ṣe oore fún ẹ̀dá. tí gbogbo nǹkan rẹ̀ ń lọ déédéé. bó ti ṣe fẹ́. ẹni tó bá mọ ọpẹ́. yóò dúpẹ́. pé ọlọ́run ọ̀dọ̀ èmi náà ló ṣe yìí fún. alhamdulillah. وإن تصبهم سيئة يقولوا هذه من عندك. ọlọ́run ṣe é.
ọlọ́run ò ṣe àfọ́fà wa wọ́n ní àfọwọ́fà wa òun ní ń jẹ́ kárí aburú òní jẹ́ káburú ṣe wá bí aburú bá ṣèyàn láburú bá ṣèyàn má lérò ipò Ọlọ́run ni o wọ́n lè rí ìkọ́lọ́wọ́ bá ní o ìwọ gan ló fọwọ́ ara rẹ fà á ìwọ gan tó fọwọ́ ara rẹ fà ní gbogbo ẹni tó bá sì fa gbùrù gbogbo ẹ tó bá fa gbùrù yóò fagbó ó mọ̀ pé tó lè gbùrù fagbó ẹ̀yin ọ̀dọ́ wọ́n láwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká máa ronú gbogbo bí Nàìjíríà ti ń ṣe wúrúdúrúdú wọ́n ní gbogbo bí Nàìjíríà ṣe ń gbùrùgbùrù yìí kì í ṣe wípé wọ́n gbọ́kànlé nǹkan kan bí èbá sẹ́yìn kìí ṣe pé Nàìjíríà gbọ́kànlé kankan bí bá ṣẹ̀yẹ ọ̀dọ́ gbogbo ayé náà ni gbogbo ayé ni wọn à gbọ́kànlé nǹkan kan wọn àgbọ́kànlé àmọ́ ẹ kankan. wá ronú bí wọ́n bá pè yín ẹ wá ronú tán bá pè yín tí wọ́n bá sọ pé ẹ lọ́ọ́ da ìlú rú tán bá pè yín ẹ lọ́ọ́ dàbí kan rú àbí kẹ́ ẹ lọ́ọ́ jà àbí kẹ́ ẹ lọ jà ẹ béèrè lọ́wọ́ ń tọ̀hún wípé ọmọ tó bí ń kọ́ pé ọmọ bíbí inú tiẹ̀ ń kóun náà ṣáájú ó ní kó ṣáájú káwa yòókù wá bọ́mọ bá ṣáájú bọ́mọ rẹ bá ṣe ṣáájú àwa náà tẹ̀lé àwa náà tẹ̀lé ṣe béèyàn ló bí ọ ṣe béèyàn ló bí wọn náà kí ni làlà kókó kẹ̀kẹ́ rẹ kí ni làlà kókó fẹ́fẹ́ rẹ ẹ dákun wọ́n ní ká dákun ìmọ̀ràn lélẹ́yìí fún wọ́n ní ìmọ̀ rẹ̀ lélẹ́yìí fún wa òǹkàlùkù kó ronú wọ́n ní kálukú wá ronú àánú Ọlọ́run àánú Ọlọ́run kúnkún Ọlọ́run kúnkún Ọlọ́run ìtọ́sọ́nà Ọlọ́run yóò máa bá gbogbo wa. وإن تصبهم سيئة يقولوا هذه من عندك ìwọ ló fọwọ́ rẹ̀ fà á قل من عند الله gbà kó o sì mọ̀ àtàbúrú wọ́n ní àtàbúrú àti dáadáa àti dáadáa ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. فما لي هؤلاء القوم bàbá فما لهؤلاء القوم láyò káàdúnà لا يكادون يفقهون حديثا kí ni ń dààmú ọpọlọ yín kí ní dààmú làákàyè yín kí ni ń dààmú làákàyè kí yín ní dààmú làákàyè yín ẹ ronú ni ẹ ronú láròjinlẹ̀ n ni tí ń bẹ nínú àlùkùránì kò yé yín ni tó wà ní Àlùkùránì àbẹ́ ẹ gbọ́ àgbọ́yé ẹ̀ ni ẹ̀kọ́ àgbóyé Àlùkùránì àlùkùránì èsì ìparọ́ Àlùkùránì parọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni kí ló dé tẹ́ ẹ fi bẹ̀rù Ọlọ́run kí ló dé tẹ́ bẹ̀rù Ọlọ́run tẹ́ ẹ sì ṣe ń tọ́lọ́run fẹ́ tẹ́ẹ̀sì ṣe tọ́lọ́run fẹ́ ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا وكفى بالله شهيدا ما أصابك من حسنة بدادا باباو فمن الله bí dáadáa bá bá ọ látọ̀dọ̀ Ọlọ́run ọba mọ̀ wípé látọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá àmàdájú pé látọ̀dọ̀ Ọlọ́run ni ومن أصابك من وما أصابك من سيئة فمن نفسك وما أصابك من سيئة فمن نفسك báburú bàbá o báburí bàbá o wọ́n burú bá ṣe ọ́ má lérò wípé Ọlọ́run ní o wọ́n lè rò pọ́lọ́run ọba ní Ọlọ́run èé ṣàbúrú Ọlọ́run èyí ṣàìdá ìṣàbúrú àfọ́fà wọ́n ní àfọ́fà kò sí tí èbí kò
kò sí tí kì í bí àfọ́fà àfọ́fà tó ṣe ń tó ṣe tó ṣe ló mú aburú ń ṣe ọ. ló mú aburú ṣe ọ́. وأرسلناك للناس رسولا. ọlọ́run wá ń sọ yìí pé dájúdájú ọlọ́run bá ń sọ fún wa pé dájúdájú anabi Muhammad àdánùwà Muhammad ààrẹ sí yín pé kó máa jóǹpì fọ́ yín. ààrẹ sí yín pé kó máa jẹ́ òfin fọ̀fún yìí. وكفى بالله شهيدا. وكفى بالله شهيدا. Ọlọ́run ọba ọlọ́run ọba tó dá wa ó dá wa ó tó ní ẹlẹ́rìí. ó tó lẹ́lẹ́rìí fún wa. àsìkò wa kù díẹ̀. wọ́n kí bàbá wa wọ́n ká àwọn àti bàbá wa bá a lórí. First maka ma ṣéèkù bàbá wa first maka ma fi lórí. wọ́n lè káàbọ̀ sínú ilé yìí. wọ́n lè káàbọ̀ sínú àwọn jàmá yìí. wọ́n lè káàbọ̀ sílé bàbá yìí. wọ́n lè káàbọ̀ sáyé bàbá tó bí yìí. ẹ̀kú àgbà The first Oui. one now. ẹ̀kú àgbà Wọ́n lẹ bàbá alájà wà ní ẹkú àgbà. àmọ́ ẹ wá rántí o Bàbá ní kẹrẹ́ tí ẹ̀yin lẹ́rẹ̀ mí o wọ́n lẹ bàbá alájà wà lẹ́yìn lẹ́rẹ̀ àwọn ní 1949 wọ́n ní 1949. èmi ò gbàgbé Wọ́n láwọn ò gbàgbé. lọ́dọ̀ àáfàá wa Wọ́n ní lọ́dọ̀ àfáà wa. àáfàá tó kọ́ mi tó kọ́ yín Àfáà tó kọ́ àwọn tó kọ́ yìí náà. bàbá wa ìmáàmù mọ̀lẹ́ Wọ́n ní tàná bàbá wa ìmáàmù mọ̀lẹ́ tàná. kódà mo lè dákọ̀ ìlú fún yín Wọ́n ní kọ́lá wọ́n lè dákọ̀ ní táwọn jọ wà. ọlọ́run ò sì jẹ́ n gbàgbé Wọ́n lọ́dọ̀ ní káwọn gbàgbé. tọ́ bí n bá lẹ́kìtì kò burú Wọ́n ní táwọn bá sọ pé Èkìtì wọ́n ní kò burú. À- Bàbá mọ́kà wọ́n ní ìgbìmọ̀ Èkìtì ní síwájú وكفى. bàbá alájẹ́ ìwọlé káàbọ̀. ẹ káàbọ̀ Káàbọ̀. àánú ọlọ́run ó máa bá yín ẹ kú àdúró ti bàbá Wọ́n lè fún àdó sí bàbá wọn ọba lọ́rin. À- Wọ́n lọ́wọ́ tó tẹ̀yìn náà. Ọlọ́run ní padà lẹ́yìn yìí. Ẹ̀mí yóò tún wá kù sí pẹ̀lú àlàáfíà ara tó ní ara tán. Ọ̀làlá káwọ́là wàlá wàtà ìlà 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 àdíjìlà àti. àánú ọlọ́run ó máa bá wa Àwọn ọlọ́run ọba yìí o. àsìkò tí a máa lò Wọ́n ní àsìkò tá a máa lò. ó kù péréte Wọ́n ló kù péréte. a sì mọ̀ bóyá àwọn bàbá ràn yín sí wa Wọ́n ní àṣìṣàn bóyá bàbá wa ọba ìlú lọ́rí. àmọ́ wà ní Wọ́n fi nǹkan ọ̀rọ̀ rán yín sí wa. a máa ní nǹkan kan tá a fẹ́ fún wọn Wọ́n ní àmọ́ wọn ní nǹkan kan táwọn fẹ́ fi rán yín sí bàbá wa ọba lọ́rí. àpáná wọ́n ní ẹjíṣẹ́ máìkì. Akramakallah. Akramakallah. ẹgbẹ́ fún ọ̀gá mọ́kà náà. òun náà wọ́n fẹ́ kí wọ́n yìí. Bẹ́ẹ̀ lọ́wọ́ tí wọ́n jẹ́ ẹ̀ẹ́dùn wọn ní jẹ́ẹ̀dùn wọn. Bàbá yóò wá sọ̀rọ̀ kan yìí tí ò ní jẹ́ àfọ̀mọ́. والله يعصمك من الناس لا تكون ضربا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم Àmín. آمين Àwọn bàbá ní adúpẹ́ púpọ̀ fún Olúwa wa. الحمد لله Ẹ jẹ́ adúpẹ́ náà kó dinlẹ̀ dáadáa. الحمد لله Alhamdulillahi Rabbil Alamin. الحمد لله رب العالمين Tafsiri ti rọ̀lẹ́ yìí ti délẹ̀ dáadáa. Adúpẹ́ fọ́lọ́hun. الحمد لله Ọjọ́ tèní gẹ́gẹ́ bí àlèkáwà ní ti bàbá wa gbà. Bàbá wa fà álímì. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. àwọn bàbá wa lẹ́jẹ́ àgbàlá dúpẹ́ pọ̀ fún Olúwa. ẹni tá a bá ń fẹ́ rí náà la fẹ́ rí, ẹni tí ń fẹ́ rí ni náà lọ fẹ́ rí ni. a dúpẹ́ fọ́lọ́run. ẹ má jẹ́ àṣeyèméjì, bàbá wa àgbà ń bẹ ń jòkó pẹ̀lú wa. ṣeéhù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah. bàbá wa Balógun Alánàmú, ọlọ́njẹ́ àrí wọn pẹ́, ọlọ́njẹ́ ajá àlùbáríkà yín jìnnà. àbàbá àbáyín dúpẹ́ fọ́lọ́run. má lọ ọbẹ̀ ò tó bẹ́ẹ̀ lọ ẹnu kí wọ́n fi wí fún yàn. ẹni ọba mojú tó bá mara òun náà ó ti mọ̀ pé ilé wọ́ bí. àbàbá àbáyín dúpẹ́ fọ́lọ́run. àwọn àgbàlagbà tẹ́ gbà kò fún látàná láti jẹta láti ìgbà títí ń bọ̀. àwọn bàbá lẹ́jẹ́ àgbà lẹ́yìn tẹ́yìn náà dé yìí tọ́lọ̀ fi wá ṣàánú ibẹ̀ ti jòkó bàbá ọba lórí ló jòkó. ṣeéhù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. èèyàn yẹ́bùyẹ̀bù kí wọ́n wí bẹ̀ fún. ìgbọ́n tí tò fún bàbá náà wọ́n ń tò fún yín. ọba tó wá ṣàánú yín bàbá ọba Alhaji Àgbà láwọn bá yín dúpẹ́ fọ́lọ́run. wọ́n láwọn kí yín o, àwọn kí yín sí jòkó pé bàbá wa ń bẹ ń jòkó lẹ̀. bákan náà bàbá wa Balógun Ajíkòbí ṣeéhù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah. bàbá bá yín dúpẹ́ fọ́lọ́run. ọba tó fi dáadáa yìí sọ gangan yín. Ìlọrin jẹ́ Ìlọrin jẹ́ Ìlọrin kọyókọ yín lẹ̀. adúpẹ́ fọ́lọ́run. gbogbo tẹ́ gàdá sí ìjókòó yín gan ní rírí yín gan àwọn ẹni yìí ní ẹni àpọ́nlé ni bí bàbá tí wá náà lẹ wá yìí o wọ́n lọ́lọ́wọ́ dákun èyí tàà jẹ́ ọlọ́run ìkò ní jókòó fún wa ọlá nẹ́bì lọ́dọ̀ ọlọ́run. bákan náà bàbá wa Mágàjí bàbá wa Mákàmá ẹ̀já pé Allahu Akbar. bàbá wí dáadáa ẹ tún wí dáadáa. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. bí bàbá bá tawọ́ báyìí bàbá wa gbà bàbá Mákàmá ti mọ tí bàbá fẹ́ wí. wọn ẹ̀ sì sọ̀rọ̀ kún ó pé kí ló wí rí wọn sọ̀rọ̀ kún ó pé èmi ìran wọn wí fún yín rí. gbogbo bí tábùkù bá lè wà kò lílé pa báyìí. ẹ sọ̀rọ̀ kalẹ̀ bí ìgbà tálápàtà bá yanjú ẹran kalẹ̀ yóò yẹ egun kalẹ̀ lọ́tọ̀ yóò yọ gbogbo ẹ̀ kalẹ̀ lọ́tọ̀ àmọ́ ọkọ̀ òjò wá lójú àfáà yín náà lẹ́fi jọ. ẹ jẹ́ pé Allahu Akbar. wọ́n lè kí yín púpọ̀ ọlọ́wọ́n bá wa kí yín. bàbá wa Dáúdù Bẹ́ẹ̀rẹ̀. Allahu Akbar kabir bẹ́ẹ̀ ti wọlé ẹ mẹ́jọ rẹ̀ wá. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. bàbá bẹ́ẹ̀ ti wọlé gbogbo àwọn ọmọ kéékèèké láti rí i pé kìí ṣe pé bàbá àgbà ti wá dé ẹ̀ sì ń bá nǹkan náà bọ̀ mọ́ wọlé àfa Àlímì mọ́ ọlọ́run fi sọ́dẹ̀ níta fún yín ọlọ́run sì ní fi kàn yín. bàbá wa Balógun bàbá wa Dáúdù Amúlé bàbá wa Dáúdù Amúlé bàbá ọlọ́run sàlékún orí rẹ̀ ẹ̀ ṣé tí wọ́n ní. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي. bàbá wa Mágàjí Ẹlẹ́wẹ̀ ẹ̀tù ti wá jòkó kalẹ̀ ní ìpé àwọn wọn gba gbogbo bàbá wa lálejò ẹ jẹ́ pé Allahu Akbar. ẹ ṣẹ̀ṣẹ̀ wù tí wọ́n náà والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ìṣe ìlú ní ìdáàlú ẹ rí i pé kò sú àwa tá à ń ṣe náà kò sú wa bí bàbá wa Alhaji Àgbà ti gba àfáà Àlímì lálejò náà ni àlèkáwà ní tí wọ́n ṣe náà wọ́n mú ṣe ọlọ́run o bàbá wa Alhaji Àgbà ní àbámọ̀ bú àlùgbà mọ́jọ wọlé àfáà Àlímì
bàbá wa bá wa ṣàlékún àlàáfíà ara fún wọn àlékún àlàáfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn àlékún gbígbà àdúrà bá wa ṣe fún bàbá wa bí a bá débẹ̀ àbí wọ́n débí ẹwù gbogbo nǹkan tí máa dóyìn a máa wá retí àdúrà lẹ́nu wọn a máa retí ọ̀rọ̀ lẹ́nu wọn bí ìtànánà tó ní rí bá ti gbọ́ náà nù wọ́n ti fi ránṣẹ́ sáwọn bàbá wọn ó sì jíṣẹ́ fún wa wọ́n ṣàdúrà ẹ̀kọ́ tó di pé yóò wá kàn yíhun ẹ dákun Fatiha Ayatul Kursi ká tó tẹ gbogbo àwọn bàbá wa tí wọ́n wà ń jòkólẹ̀ ẹ jẹ́ a fi ránṣẹ́ sílẹ̀ àfa Alimi bàbá wa gbà bàbá wa ọba lọrin Amirul Mu'minin àlékún àlàáfíà bá wa ṣe fún والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العظيم. ẹ̀rí Fatiha Ayatul Kursi wọn kì í papọ̀ ní bàbá débi Ayatul Kursi wọn ò ní ṣe bísímìláì tiẹ̀ bí wọ́n ti ṣe fún bàbá wa nù ẹni ọba mọ iye làágbé fún ó ti yé bàbá náà sí tí bàbá alájà gbà mí la takhafa innani ma'akuma asma'u wa bàbá wa wọ́n wí fún bẹ́ẹ̀ lọ́ọ́ jòkó láàyè bẹ́ẹ̀ nǹkan kan ò ní sí ọ ẹ̀wà àdúrà náà sì ń gbàdùn ní bàbá ní mo ní bàbá ẹni tí mo tún gbà ní bàbá ní bàbá wa lẹ́jà rẹ̀ bàbá wa wí bẹ́ẹ̀ lóhùn Fatiha Ayatul Kursi ẹ̀dàpọ̀ ẹja ké tọkàntọkàn gbogbo ẹni ọba ké dáadáa bàbá maka mọ́ ní alibarika ara wo tó pọ̀ sí ẹja ké fún bàbá wa bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آمين. آمين. ẹ̀rí pé bàbá wa gbà bàbá wa Mákàmá wọ́n ti sọ pé bí ẹ̀ bá ti ṣe ẹ̀ sí àwọn bàbá wa náà wà sátà ní ìlérí kó tó di pàmò wa lọ látọ̀dọ̀ bàbá wa Balógun alánà kẹ́rì gbogbo àwọn bàbá wa tá à ń dákun wọn látàrọ ẹ̀dàkùn Suratul Fatiha owó kọ tí lọ ní pè ní pé kò ní dàrú àwọn bàbá alájẹ́ àgbà ní káké fún yín ọ̀rọ̀ yóò ní dàrú gbogbo tẹ gàdá lélẹ́rí kò ní bàjẹ́ máa yín lọ́wọ́ kò ní dààmú yín kò sì ní tì yín mọ́lé ọ̀làǹdà lọ́dọ̀ ọlọ́ bàbá ní bá ti wá kí wọ́n ní ti di ìgbẹ̀dú Fatiha di ìgbẹ̀dú tá àti gbọ́lá báyìí òní káké ọ̀yá káwọn bàbá àwọn tẹ̀wọ́ ọ̀yá bismillahirrahmanirrahim Fatiha alubarika alhamdulillahi rabbil alamin rahmani arrahimi maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ká sì àmì rẹ̀ kó wó dáadáa a ti gbọ́ ní kéwúláyè níyà yín nǹkan mẹ́ta ń bẹ tó bá ń wò dáadáa pẹ̀lú ojú àánú Ọlọ́run sì máa kọ lálẹ́ fún ọ ẹni Ọlọ́run bá pè lọ́ba gbòógì Ọlọ́run ní bẹ lérí rẹ̀ ọwá ń wò níwò pé láàrin gbogbo èèyàn Ọlọ́run sì fàyín yọ sí ìjọba ọwá ń wò bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ńlá níyàn dáadáa bẹ́ẹ̀ yóò lójú yóò tún lẹ́yìn bẹ́ẹ̀ l'Al-Qur'an tá a wá pé tí bàbá wa náà torí wọn wá kọ́dà bẹ́ẹ̀ yàn bá máa ké ọwá sàlùwàlá ọwá ń wò látijọ́ yìí kò sì tí kò sì ní tí ọwá ń wò bẹ́ẹ̀ ẹ máa kọ́ lálẹ́ fún ẹlẹ́ẹ̀kan ta náà ni Baitul Atiq ilé Ọlọ́run ilé ṣúgúdù ilé tí wọ́sọ bí èèyàn bẹ́yàn bá ń tàwáfù rẹ̀ onílàádá tọ́ gbà tọ́ bá ń naná fìlà ń bẹ̀ onílàádá tọ́ gbà ọwọ́ aranjúmọ́ bí ìtàwéhùn náà onílàádá tọ́ gbà gbogbo wa tá a wá pé síbi pé bàbá wa ń bọ̀ bàbá ní a wá pàdé wọn báyìí gbogbo tí ó dùn mẹ́ni kọ̀ọ̀kan wa Ọlọ́run mọ́sà ṣe é fáwa náà nísìn báyìí Al-Qur'an Mushaf al-Karim ẹ̀bùn ńláńlá tó lágbára jù náà
tí àwọn bàbá wa tí bàbá wa bá lọrin láàkọ̀ gbé fún àwọn bàbá báyìí bàbá wa ọ̀rẹ́ sọ̀rọ̀ àlè ní ẹ̀ máa bọ̀ náà ẹ̀dí wọn súnmọ́ àwọn bàbá rẹ̀ yóò mẹ́rin sọ́dọ̀ àwọn bàbá wọ́n ló wu àwọn káwọn ó dìde wọ́n ní Al-Qur'ani tóbi jù bẹ́ẹ̀ lọ àwọn ti fọkàn dìde wọ́n lè ṣe bàbá lè ṣe wọ́n lè ṣe ọlọ́wọ́n sàlékún dáadáa fún yín bàbá wa Ajíkòbí ẹjẹ́ pé Allahu Akbar kọ́dá bàbá wa Ajíkòbí wọ́n ti gbà ẹjẹ́ pé Allahu Akbar ọya ọgbọ́n ma lọ sọ́dọ̀ àwọn bàbá Dáúdù bẹ̀rẹ̀ bàbá Mákàmá Al-Qur'ani tí wọ́n ti dọ́wọ́ wọn ẹjẹ́ pé Allahu Akbar bàbá wa Dáúdù bẹ̀rẹ̀ bàbá wa Dáúdù Àmúlé bàbá wa Mágàjí ẹlẹ́wọ̀ ẹ̀tù ẹjá pé Allahu Akbar ọlọ́run ṣe o jàmáà bàbá gbogbo àwa ọmọ bàbá à ń dúpẹ́ pé ẹ ṣe o inna hadha kana lakum jazaan wa kana sa'yukum mashkura ẹ wà nù lé o ẹ travel gbogbo bí ẹ bá wà ọkàn Ìlọrin náà ni ọlọ́run wọlá gbogbo ẹ̀ tí ń ṣe ti fi ń da báyìí àlùbáàbú pé wọ́n ti gbẹ̀kùn yé jáde ọlọ́run jọ ṣẹlẹ̀ sí ẹ bá sámi dáadáa wọ́n ti gbẹ̀kùn lé jáde wọn ò rójútu ẹ̀ mọ́ ọlọ́run ní fi kàn yín o la hawla wala quwwata illa billahil aliyyil azim ẹjẹ́ amúra nísìnyí báyìí yóò àmọ́ lọ sọ́dọ̀ àwọn bàbá wọn wọ́n lè tọ́lọ̀ ní kárí ṣe rèé wọ́n ní ká tún ṣàdúrà fún bàbá wa wọ́n ní ọ̀pọ̀ dandan ìmọ̀ ṣàdúrà fún wọn gan orí ni èyí tí wọ́n fẹ́ràn jù ládùúà òun náà ní amánà wọ́n nílé iye wa yìí kápapọ̀ fẹ́nu àwẹ̀ wa ń pé amánà kábi ké sọ́rọ̀ àyà amánà fáwọn bàbá wa amánà ẹni wọ́n bá ń ké àbẹ́ni tí ń ké fúnra rẹ̀ wọ́n ní tí ń jà padà sí bò ní tọ́sí ẹjá wa kí àpadà sí ibú àpadà sí ìgbà mọ́jọ́ tọ́sún bàbá wa òkú ẹ̀ ọlọ́mọ sọ̀rọ̀ ilé àfáàní kọ́dà bọ́ ọba dákọ̀ tí ilé yín mọ́ bọ́ ọba ti sọ pé òkú ẹ̀ mọ́jọ́ débẹ̀ ilé tí iná òkú ẹ̀ ní débẹ̀ bismillahir rahmanir rahim amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. wọ́n ní kí á mi wó gòkè dáadáa. wọ́n ní kúrò láwọ̀ ẹ̀yọ̀ kan ní iye wàyí ká tó máa lọ sọ́dọ̀ àwọn bàbá wa ìmáàmù àgbà bàbá wa ìmáàmù àgbà wọ́n jọ wá pẹ̀lú àwọn bàbá wa ibi wọ́n jókòó nù wọ́n máa wá wo àwọn bàbá bọ́bá ya wọ́n wà darí ọ̀rọ̀ sọ́dọ̀ nígbà wọ́n bá bẹ̀rẹ̀ wọn ní àmì mẹ́ta wọ́n ti wà lálẹ́ kìyàmà báyìí ilé wọn mọ́jọ́ dàrú báwa sàlékùn kẹ́ẹ̀rí bàbá ìmáàmù àgbà lílọ wọn má fi dà lórí irú wọ́n ní akẹ́kọ̀ọ́ aláwọ̀ kò wó dáadáa bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. àmì sọ́dọ̀ àwọn bàbá wa wọ́n jí sí àwọn bàbá fún wa ẹsẹ̀ ṣe é wù báwọn لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. mo gbọ́ ń gbà yọ̀jà lọ́dọ̀ àwọn bàbá wa balógun ni kí n jẹ́ lọ́dọ̀ bàbá wa lẹ́rù bẹ́lẹ̀ kí n pẹ́ ìrẹ́ mi jẹ́ ẹbí àkùnjẹ̀ máa
mẹ́ta lónìí ó yàtọ̀ sí mẹ́ta lọ́kan o alákọ̀ọ́kọ́ bọ̀ọ̀bá fàdúrà rẹ̀ ó gbà àfikọ́ ọ̀nà sùúrù sọ́lọ́hùn ẹlẹ́ẹ̀kejì àfikọ́ farabalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kọ́ gbà kádàrá ìwádà wa lónìí máa wo àwa níwò àwa wá ń wo ọba pọ́ba làwa bá wà la jòkó tì. ẹ wo ọgọ́rùn-ún ẹgbẹ̀rún tá nẹ́bi ti lọ wíwò tá à ń wò bí ìgbà tá pé ń bẹ̀rún náà ni òjò tílẹ̀ mi wá bẹ́ẹ̀ bá ti ń wo àwa níwò fọbalẹ̀ ń wò ẹ̀ ní dìde ẹ̀ ní túká tá a fi parí ọ̀rọ̀ àmọ́ báwa lọ́n bá ń wò nísìnyí ló dìde yìí ọlọ́run má sì ọ́ lẹ́ni tí ó fọ́jọ́ ń ọ̀dà kọ rẹ o gbogbo wa ká pé a'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. ẹyọ kan náà tó ọlọ́run bùkátà ọ̀kan mẹ́ta márùn méje ìgbàgbọ́ wa lọ́lẹ̀ là ń fi pé mẹ́ta mẹ́rin àwọn bàbá John pàápàá bàbá mọ̀sígbá bàbá ní al-Fatiha àmì rẹ̀ gbọ́ tẹ̀lé kò ní jẹ́ kíké bùkátà ó sì bí yá ìwọ wá wòye bá jà tó ń ké látijọ́ ìbùkátà ò bí yá ìdí eléyìí bàbá wa ọlọ́lá wa ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. níbi wọ́n ti gbé náà láti gbé fún wọ́tọ̀ wárí àti wọ́tọ̀ wárí méjèèjì ọ̀yàtọ̀ tó dé Canada bóun bàbá tí bàbá ní ẹja papọ̀ dúpẹ́ ọgbọ́n wa kọ́ ète wa kọ́ oògùn kọ́ ó wù lọ fẹ́ràn wa ló fi wá lẹ̀ bọ́ bá kó wa ńlẹ̀ ta ni ó bí bọ́ bá sì bá kó wa ńlẹ̀ tí ọ̀já jáde mọ́ta ni ó mú àwa gbàdéhùn lẹ́sí pé pẹ̀lú ìyọ̀dẹ abẹ́dọ́dún ni ó sì lérò wọ́ papọ̀ mọ́tò òun ọlọ́run kọjọ́ ọba tó pé kì í gbà àbíkọ́ ẹ̀ máa pé sọ́lọ́run gbọ́ gbogbo ọgbọ́gbọ́n níṣẹ̀mí àmbàsíra áàlì máa ń wà áyá tá a ní bẹ́ẹ̀ tọ́ sí lẹ́yìn ọlọ́run àmọ́ bà mí nú jẹ́ fún ọ púpọ̀ máa pé sọ́lọ́run gbọ́ ọlọ́run ọ̀gbọ́ ọlọ́run ọ̀gbà bí ọba gbọ́ tí ọgbà ó ti pọ́ lẹ́bí èpè bàbá wọ ọba àlọ́rin wọ́n ní bàbá mọ̀sí gbá tí kí á dúpẹ́ láàdù àpọ̀pẹ̀ sàmọ́nì bàbá mọ̀sí gbá ní ẹ bá débi màlíkì yẹ́ omi dínì nígbà náà lẹ́tọ̀ọ́ orin ọlọ́run kàké àmọ́ alhamdulilayi mẹ́ta lábì yàrá mi náà fi ti kẹ́rin rẹ̀ abẹ́ ẹ̀kọ́ ẹ̀fídé ládé ẹ̀wé ńlá wà ní bíi tìlú wo. alhamdulilayi rabbil alamin arrahmani rahim ọ̀kan náà tó torí àsìkò ní ń wò fún ọ ìwọ́dọ̀ ń wọrùn ọwọ́ olótún dénú èmi kọ́ ń bá wí ọlọ́run ní. jàmá gbèsè làákọ̀ọ́sán kí ni gbèsè náà agbádéhùn láyè yìí pàfẹ́ dọdún ni inú mi dùn bàbá wa tá a wá jòkó tí bàbá mọ̀ sí gbá tẹ́yìn ń pè ní àléébàlà àdàbí tọba àlọrin ní kò lé nǹkan kan má kò fa nǹkan kan òun gan ni bàbá má sí gbá gbogbo ìyáwó ti ń jẹ́wọ́ ńjọ́ náà keegun mi ti kù mo di kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ síbẹ̀síbẹ̀ sàkọ́ ọ̀tọ̀rọ̀ kú
bàbá wo ò lè dìde fún àǹkùrá ní kí pé ń retí àrìkì àmọ̀ kọ́ bó ròórò kò ní jẹ́ tiẹ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́wọ́ àtòjọ́ wa pàdé lẹ́ẹ̀mí. gbèsè náà ni pé níye wáyé alhamdulilayi rabbil alamin arrahmani rahim maliki yomidin àṣeyọkan àwa dákọ ànábì a tún wá sáré fira wa kọ ọlọ́run lọ́rùn ẹni ó lè jẹ́ dẹ̀mí ò sí àpọ́nlélẹ̀ míì some seconds tí a bá wo bẹ́ẹ̀ mi ti fúyẹ́ tó òwò aláǹtakùn nípa jùlọ ooru mú ọjà òkun ẹ̀mí kò yí rárá. ẹ jẹ́ pé bisimilahi rahmani rahimi. bisimilahi rahmani rahimi. alhamdulilahi rabbil alamina. alhamdulilahi rabbil alamina. maliki yaumi dini. maliki yaumi dini. muhammadu rasulullahi. muhammadu rasulullahi. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ láti bàbá wa ọba Ìlọrin. dọ́dọ̀ bàbá mẹ̀sìgbá látọ̀dọ̀ bàbá wa Dáúdù bẹ́ẹ̀rẹ̀ òbí wa dérí balógun alánàmúta tẹ̀lé wa àti balógun mọ̀lé kẹ́yìn ń pè balógun ajíkòbí bàbá mẹ̀yákì mọ̀lé nu gbogbo àwọn tá a bá gbà mọ̀lé balógun wa nu bíi Saidi Nali ó tún wá dànà bàbá mẹ̀sìgbá ẹnu mi gbà bàbá wa ní ìlànà àwọn ni wọ́n bí ìyá rẹ̀ ń wò pitán ó ọlọ́run o ọlọ́run o ìwọ ló lè jẹ́ àdẹ̀ mi àfẹ́dẹ̀ mi àfẹ́sàgbẹ̀ mi pẹ̀lú ìrọ̀ra pẹ̀lú ìdẹ̀kùn má jẹ́ agbẹ́nulé máa wò ta èrò òkà má jẹ́ ọ̀sẹ̀ lérí wa láàyè láàláàwí má fi Muhammad kún o wá nákàlí tiẹ̀ wájú o bó sì wọ̀ ọ́dẹ́jà wọn èfi mọ̀dákú ṣe é lọ ní nísìnyí wọ́n parí rẹ̀ yìí ìdí eléyìí a pè láàyè wàlà àwòlà mo wá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tọba Ìlọrin. لا تخاف ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. wọ́n ní ká kí bàbá wa ní Màsìgbá láyè yìí wọ́n náà mọ rírì àdúró tì yín Àlùkùránì tẹ́ ń sàfáwọn láì ló ń kà àti tẹ́ ń ṣe sàrà lọ́wọ́ ara yín àti táwọn ń ṣe wọ́n ní ẹ mọ́ dàdúró ẹrù ayé ọ̀rọ̀run o ẹni Ọlọ́run ni ó dá abúláyé tó ní wọ́n ń bínú ọba sọ fọ́lọ́ nǹkan burú fún ọ ni táwọn bínú bí èsè wọ gbogbo ìgbà wọ́n ń ṣèwù ìwọ ọ̀rẹ́ ni ó ṣe bàbá ni a kì yín àtàwọn ọmọ akẹ́wù àti gbogbo ẹ̀yin àfá bàbá ni a kì yín o àwọn gbàdéhùn pẹ̀lú Ọlọ́run pé báwo ẹ bá di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́dọọdún àwọn ọmọ wa àwọn fẹ́ wá tòní àwọn fi Ọlọ́run ní ọ̀fẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bá wọn láyé ọba pẹ̀lú ẹ̀mí ọba pẹ̀lú àlàáfíà àmọ́jọ́ mi bọ́ bá wọ Ọlọ́run adékèyìn ó jòkó kírun bọ́ ọba sì ló jòkó kí ọba ara rẹ̀ ń bi ọ̀ràn kan
nígbà míì a ní ọ̀rọ̀ gbọ̀kú bọ́ ọba ló dùn ọ́ bẹ́yìn tì wọ́n pò rí gbé ọ. ìdí eléyìí 100% attended àwọn ń bẹ ní pẹ̀lú wa. ìwọ tó o bá gbà bẹ́ẹ̀ kọ́ máa rí bẹ́ẹ̀ fún ọ. wọ́n wá ní gbogbo ẹ̀yin agbọ́wàásí àdéhùn ọlọ́run wọn ní òní yẹ pẹ̀lú wa. àdéhùn kíni gbogbo ẹ̀yin ọba jòkó bí wọ́n ti ń kí Al-Qur'ani ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ akẹ́ oní kọmíṣán ẹni ọba wa bá sì kó lẹ̀tọ́ lọ gbọ́rọ̀ ọlọ́run bí ètí ìmúlò oní kọmíṣán bọ́bá wa múlò kọmíṣán dídọ́bùrù tọ́lásìkò tó yẹ kẹ́ ẹ fi sùn kẹ́ ẹ pàwẹ́ ń gbòyìn ẹlòmíì ò lówó ọ̀kadà dépò owó ọkọ̀ ó rìn wá ni yóò rìn lọ kò mú nǹkan sínú lọ́wọ́ ó sì dúró tọ́lọ́hùn bàbá ní gbogbo yíyányá ẹ bàbí ó lérè o tún sàmì eré ara rẹ tì bàbá wa ní kí n kí bàbá Mọ̀sígbà. Adamallahu hayatahu wa dawlatahu. ẹ kú àfẹ́kù ọ̀kan nu wa méjì ni wọ́n ìmáàmù wa àdọ́kítọ́rù àkọ́kọ́ ìmáàmù àgbà nílọrin jẹ́ ọ̀kọ́kọ́ gba dọ́kítọ̀ yàtọ̀ sí dọ́kítọ̀ alábẹ́ o kò sì gbá Nàìjíríà dépò jẹ́ pé wọ́n pa ń búrọ̀ níbi Lárúbáwá ti wá lọ́run ni wọ́n ti fún un gẹ́gẹ́ bí wọ́n ti fún bàbá wa náà wọ́n la kó àìrímọ̀ rẹ̀ àmọ́ kì í ṣe ní àgbàgbé àní gbàgbé ẹ̀ wọ́n ní ká kí gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ akéwútọ́ jẹ́ láyè tí ń sì tún jẹ́ ìmáàmù fún ìlú wọ́n ní a kí yín ẹlẹ́ẹ̀kejì ká kí yín ti màálù mọ́tò àrówó lò èrìnwó èèyàn lọ adarí àwọn obìnrin bíi ẹ̀sìn lọ ọlọ́run ọ̀yẹ́ lòmíì fún yín tí ó dáa ọlọ́run ọ̀kẹ́ màálù mọ́tò yọ̀ ọ́ gẹ̀ ọlọ́run ọ̀yà àpìẹ̀ àwọn méjèèjì yìí iná anzali náà kù. wọ́n ní àwọn méjì ń kọ́ lọ́nù ìjọ yìí wọ́n pọ̀ ló ń ka wọn níye wọn èyí tọ́lọ́hún òpè á gbọ́ èyí tó a gbọ́ tọ́lọ́hún òpè á dárò tí èèmọ́ èyí tí wọ́n ń palẹ̀ ẹ̀mọ́ lọ́wọ́ nísìn wọ́n ní gbogbo wọn yányán kọ́lọ́hún ọ̀kẹ́ wọn kọ́ gẹ̀ wọ́n kọ́lọ́hún ọ̀yá bì wọ́n bisimilayi wàllá. bàbá wa ní kí n sọ fún gbogbo wa tẹ́ ń gbọ́ mi a lè ríru bàbá Mọ̀sígbà mọ́ àpọ́nlé ni kó di kárínù míì àgbàbàrà nẹ́bí padà irú bàbá Mọ̀sígbà ẹ̀ lè rí mọ́ ní bíbí ní wà ní ìṣe ní ká gbàdéhùn ká parada àbùkù ká kọ́ ọmọ ọlọ́mọ pàbí kó déèyàn ká tún wá fi ládàbí kún kéwú bí ẹ bá ṣerú rẹ̀ ẹrù lọ́rin ọ̀rẹ́ rìn síbẹ̀síbẹ̀ ọlọ́run sì síra rẹ̀ dáadáa wọ́n ní kọ́lọ́run wọlé apá tí wọ́n kọ́ ń bi Central Mosque àtàwọn àyè míì àlékún kẹ́ àlékún gẹ̀ àlékún ìyọ́nú àlékún àforíjìn níbi wọ́n bá kù sí kọ́lọ́run kó mójú kú ó ọ̀rọ̀ àgbólóhùn amínà mẹ́ta mẹ́ta. wọ́n wá ní bàbá wa ní níjẹta mufti ẹlẹ́ẹ̀kẹta bàbá wa ní ìlànà àpá wa Ahmad
gbogbo adarí bàbá náà là ń tún padà sọ́dọ̀ ẹ o wọ́n nílé wọn ọ̀nà wọn ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o gbogbo àwọn ọ̀rọ̀ wà sí láyè àwọn ajá náà sì ọlọ́run kó bóyin lálùbáríkà bàbá wa rán mi iṣẹ́ mẹ́ta sí yín kí n jẹ́ ìwọ ló ní jẹ́ o wọ́n ní kí n sọ fẹ́ nìkọ̀ọ̀kan wa àwẹ̀ ń lọ ọlọ́run ọ̀lọ́ wákàtí 5 ọ̀lọ́ wọ́n ní gbogbo tí ọ̀dà tí ò ṣe bá wa rí táwẹ̀ gbà lọ́wọ́ wa ká má padà bẹ̀ mọ́ wọ́n wá kí n sọ fún baálé ilé kọ̀ọ̀kan mágàjí àdúgbò wọ́n ní bí Ìlọrin ti ń lọ yìí kò dùn má wọn ò mọ̀ wá mọ gbó wọn ò mọ̀ wá mọ tí dépò pààyà wọn ò kó wá àtẹnujẹ ló kó bá wa wọ́n ní ká jìnnà sí nǹkan àjẹ tí ó bọmọlúàbí wa jẹ́ wọ́n ń pe kinní kan jọ̀hún wọn á ní push me I push you wàá tẹ́lẹ̀ àná rẹ ọmọlúàbí èèyàn kọ̀ǹpútì aṣọ lọ́wọ́ ńlẹ̀ o wọ́n wà lọ rè gbénú kọ́tà bàbá ní ẹ dákun kálukó mójútó àdúgbò ẹ̀ kálukó mójútó lé ẹ̀ wọ́n lọ kàn nínú iṣẹ́ mẹ́ta nù ẹlẹ́ẹ̀kejì wọn ọ̀mọ̀ lọ́rin máa gbájú ẹ̀ wọn ọ̀mọ̀ wa máa gbájú ẹ̀ rárá wọn lójú àkànjú èèyàn lè bínú kókó wọn ò lówó bọ́lọ̀ ń bá kọ́ fún ni àmọ́ èèyàn lè bínú lágbà wọ́n ní kánjú yìí ń pọ̀ lọ́ba kíkú ọ̀pọ̀ o lọ́ba kárùn ọ̀pọ̀ o lọ́ba kí wàhálà ọ̀pọ̀ o wọ́n ní kálukú mójútó lè rẹ o ẹlẹ́ẹ̀kẹta wọ́n níjọba jọ̀wọ́ wa o àìṣépè léjọba o bá a ti rí níjọba tọ́lọ́wọ́n ọ̀yàn o ìwọ tó ń ṣépè bí ọba tí ìkàlẹ̀ yín dáadáa àdúgbò wo ni dáadáa ò sí bẹ́ẹ̀ bíjọba bá wó lókè àdúgbò yín náà wó nu o wọ́n ládùúrà nìkan ìràn wọ́n lọ́wọ́ àdúrà wo irú ètí ọba mọ̀ sí gbá máa ṣe ọlọ́run kó ṣàlékún ìtọ́sọ́nà wọn ò ní sàmì wọ́n ń bínú àlékún ìtọ́sọ́nà kọ́lọ́hún ó ṣe fún wọn àlékún àmọ̀nà kọ́lọ́hún ó ṣe fún wọn ìfẹ́ àwa tálíkà kọ́ ìfẹ́ gbogbo wa àtàwa kọ́lọ́hún ó dàfẹ́ wa síra wa lẹ́mìí ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta nù kálukú mú tiẹ̀ ń bẹ́ẹ̀ mo jẹ́ fún yín o ẹ gbọ́ o ìṣẹ̀lẹ̀ ìrìnjọ́ àlùkìyámọ̀ o ẹ wá jẹ́ àtẹ́wọ́ àdúrà bàbá wa ní Màsígbà bàbá ní ká fi tó yín létí àwọn fẹ́ lọ ìrìn àjò àlọ́bọ̀ là ń sì fẹ́ kọ́lọ́hún ó ṣe é ẹ̀rí rẹ̀ ń pa mí ọ̀sá mi ṣé wọ́n jọba ń lè yín ni ilé tí wọ́n sì ti jẹ́ dá ń sọ fún kóhùn lọ́kàn kóhùn lẹ̀ bá ń tọ́ dáa jẹ́ wọ́n ní ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ káwọn lọ re káwọn bọ̀ re káwọn bá wà re ìdáhùn òfin rẹ̀ láburú káwọn ọmọ débà èyí jẹ́ ń bẹ insecurity kọ́lọ́wọ́n bá wọn kà kú o báńbá ń bẹ́ẹ̀ àwọn wà káwọn ọmọ wa gbúrò lélé kẹ́yìn náà kẹ́ máa gbúrò àwọn lẹ́rìgùn yìí ohun tí bàbá Màsígbà bá fẹ́ àáké ọba lónìí o àmọ́ yóò kàn wọ́n náà o òun pẹ̀lú sẹ́yìn náà gbága ìwọ̀n òkè kúrò àláwù
tọ́ ọ̀yá ṣáájú wa. لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق. gbà ẹ má bínú kọ́ bá fún yín o Allahu Akbar. ẹni tí ò ju ni lọ ní fúnni lówó gbà má bínú Allahu Akbar. owó ọbẹ̀ ìṣòwò gbà má bínú owó ọbẹ̀ èsì ìṣòwò kò tó nǹkan Allahu Akbar. àlòkù ẹ̀wọ̀ ọba dá àjọ̀tún tọ̀ ra lọ. Allahu Akbar. bẹ́ẹ̀ nìkan bá wó gàdá tó ní gba 1 million tó bá ní gba 1000 wàláhì tó bá gbọ́lọ́n gbọ́ 1000 ọba ju 1 million lọ. Insha Allah. Insha Allah. wọ́n wá ní báwọn àti mú wa lọ́dọọdún 100,000. Allahu Akbar. Allahu Akbar. الله أكبر الله أكبر كبيرا subhana rabbika. رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.